ọ̀gbẹ́ni Ọ̀wàlà l'Amẹ́ríkà ọ̀rẹ́ mi tó ní òun kì í ṣe ọ̀rẹ́ mi. torí pé ó ń jù mí lọ yọ yà lẹ́nu pé mo jáde láti wá tún ṣètò nítorí tòun bẹ́ẹ̀ làbí ni torí wípé ntí ọba ṣe ni rí àyípo tún dé ẹni a sì mọ̀ lóòkùn ẹni a sì mọ̀ lójúmọ́ máa ìtàn náà wò lóòkùn torí pé lẹ́tí ọ̀tójú ẹnu sú okùn rẹ̀ á máa ṣòro láti rìn kò sẹ́ni tí ò mọ̀ mí wípé mi fàjàngbọ̀n mi yìí tọ̀yàn ṣùgbọ́n bí èèyàn bá tọ́ mi kó tó tán nù mí á máa pẹ́ kò dẹ̀ sí tẹ́nìkan ṣe fẹ́ nìkan ẹnìkan ò ní lọ́fẹ̀ẹ́ nìkan àjọ máa gbé nàìjíríà yìí o n ó lókìkí àjọ máa gbé nàìjíríà yìí o. mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń wọlé sórí Facebook mi mo mọ̀ wípé ó tójọ́ méjì mẹ́ta ó ti rìpọ́ọ̀tù péèjì mi rí tí wọ́n sọ̀spẹ́ǹdì péèjì mi ìdórógbà kòkó ní ìdórógbà dẹ̀ olú tí ń bẹ̀rù apẹ̀rẹ̀ kò yẹ kó wù nínú oko ẹni tí ó fẹ́ kí wọ́n ṣe bí fóun kò yẹ kó ní ó gbìyànjú àti ṣe bí síyàn ntẹ́dá bá gbìn ní ọkà nta bá sọ síwájú là á bá ìyá bá gbìn sébè là á wà ẹ ń bá dami síwájú dandan ni kò tẹlẹ̀ tútù ṣùgbọ́n tí gbogbo èèyàn mọ̀ mí sí ni pé Awíkonko kì í jìjẹ̀bi n ò sì tún wá ní jìjẹ̀bi ṣùgbọ́n bàbá mólè ẹja yan bàbá ṣẹ́gun ọlọ̀tẹ̀ ká mọ́lọ̀tẹ̀ dè bàbá ṣe kí ni bàbá ṣẹ́gun ọlọ̀tẹ̀ ká mọ́lọ̀tẹ̀ dè ẹ má bínú ẹ bá ń pín program yẹn torí ọlọ̀tẹ̀ tá a ṣẹ́ tá a mú dè ó lè sinmi tán kó pòun ló ń dání mọ́lẹ̀ o ìmọ̀lẹ́ ń gbààwẹ̀ ó lóun ọ̀dá tọ́mì ta ló fẹ́ sẹ̀rí ọ̀nà ọ̀fun bó o bá lọ́lọ́run rínú jẹ́ kó ọmọ aráyé náà ó ròde ẹ káàbọ̀ bẹ́ẹ̀ ṣe ń wọlé bá mi ń bì yìí nínú ètò mi kan tó jáde sórí ìtàkùn ayélujára láìpẹ́ yìí mo play fídíò arákùnrin kan ó tún ṣeé ṣe kí n tún padà play ẹ̀ bí n bá rí ṣùgbọ́n ìyẹn bí mi ti ń wọlé mo kí n káàbọ̀ sórí ètò fún tòní ìbànújẹ́ òní kan ibi òní báyìí bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ máa bá mi share program yẹn. God bless you sir, God bless you ma, God bless you friends. Now mo wá láti wá correct impression kan mo sì wá láti wá sọ̀rọ̀ nípa ọ̀rẹ́ mi Ọ̀wàlà orílẹ̀-èdè Amẹ́ríkà gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ kọ́rántì ẹni tó mọ̀ gbọ́ torí wípé ẹni Ọlọ́run ọba mi dá òsì farawé gbogbo òwe tẹ́ ẹ pamọ́ wa àwa gbọ́ o gbogbo ń tẹ́ ẹ wí nípa wa ńlétí wa kọ́ ṣùgbọ́n bówe bá jọ tẹni bá àbá lè sọ̀rọ̀ ẹ̀rù ìjà ń ba níní lóòótọ́ gbogbo ajá tó bá gbóni lọ́nà ọjà kọ́ là á dá lóhùn ṣùgbọ́n pàpà síbẹ̀síbẹ̀ náà gbogbo ara ajá kọ́ nílé gbà á kí egun wọlé kájọ́ ọmọ gbò kí ni tí mo gbìyànjú àti sọ ò ní wípé ìbínú ọmọ polówó wọn lẹ́sẹ̀ ńlẹ̀ bá a bá fẹ́ fàjàngbọ̀n tá a fẹ́ báyàn jà ẹjá wojú ẹni tá a fẹ́ bájà gangan sẹ́ni tó ṣẹ̀ wá ní àbí sẹ́ni tá a lè dámú ni àjẹkùnyà ni ó jẹ ẹni tí ò tó ní nà tó fẹ́ dènà dé ní àjẹkùnyà ni ó jẹ so
láì gbà kókó yín. Actually mo fẹ́ kí specific numbers kí wọ́n wọlé sórí YouTube ń bì kí n tó tẹ̀síwájú láti máa sọ̀rọ̀ mi. Ṣé gbàgbé ìdí tá a fi ń ṣe bẹ́ẹ̀ ó ní pé life là ń ṣe, a ní láǹfààní àti dá ọ̀rọ̀ padà mọ́ bá a bá ti bẹ̀rẹ̀. Àwọn èèyàn kan ó sì bá ìdí ọ̀rọ̀ wọn ò ní bá orí ẹ̀, kò wá ní dáa tó. So mo kí ẹ̀yin tẹ́ ń wọlé pé ẹ káàbọ̀. Now nípa ọ̀rẹ́ mi ọ̀hún, ṣé ẹ gbàgbé pé àsìkò kan ń bẹ tí mo sọ̀rọ̀ nípa ibi tó gbé, báwo ló ṣe gbé, àwọn ẹbí tó bá gbé. Ó fèsì, èsì tọ́fọ̀ ló bí ètò yìí, because naturally Ọlọ́run bá mi ń gbọ́ kò yẹ kí n sọ̀rọ̀ nípa arákùnrin mọ́, ṣùgbọ́n kì í ṣe ọ̀rọ̀ tiẹ̀ ni kò yẹ kí n sọ. Ọ̀rọ̀ lórí Aláàfin ńlá lè sẹ́raró lórí ẹ̀, kì í ṣe ọ̀rọ̀ ẹni tó dàrẹ́tì ọ̀rọ̀ sí mi. So now ẹ káàbọ̀ bẹ́ ṣe ń wọlé o. Ẹ ṣé, ẹ bá mi pín program yẹn. God bless you. God bless you. So like I said, ẹnìkan ẹ káàbọ̀ padà. God bless you. Now ẹ má jẹ́ kí n gbà àkókò yín rárá, ẹ já lọ sàn án kẹrí di ìbínú mi. Ìhàlẹ̀ tó ń tọ̀ ń ha mọ́ mi ló prompt mi o láti fẹ́ ṣe nǹkan tí mo fẹ́ ṣe o, kó lè mọ̀ pé ìhàlẹ̀ ò mú fún mi mọ́. Ẹ já gbọ́rọ̀. Ṣé rí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí, ọ̀rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ abiyamọ ló bá wí, àtọkùnrin àtobìnrin, torí íńtánẹ́ẹ̀tì ti bà ilé ayé jẹ́, ó dẹ̀ tún tàwọn kan ṣe. Àwọn kan ti mú orí ibú sọ ẹnu lórí íńtánẹ́ẹ̀tì yìí, àwọn kan dẹ̀ ti mú oríire sọ ẹnu, méjèèjì ni. Ṣé rí ọ̀rọ̀ tèmi ò ń pọ̀ rárá, torí mi ò ní time láti máa jókòó sórí íńtánẹ́ẹ̀tì, tó yẹ yín, láti máa rojọ́ kiri. Bọ̀ǹkọ́yọkọ tí mo mọ̀ ni pé èmi gẹ́gẹ́ bí ẹnìkan, kódà àwọn ariwo kì í pọjọ́, òkìkí ìpọjọ́ táwọn èèyàn máa ń sọ yẹn, mo kàn rí pé my name is just flying around every internet throughout the whole world, and one particular person, èmi àti ò tí ì ríra rí sójú o, a sọ̀rọ̀ rí o, a ríra rí sójú. Kí ló wà níbi pé kí èèyàn kan jọba ní ìlú kan, kí kò wọ agbárùkù tí. Now bẹ́ẹ̀ bá gbọ́ nǹkan tó sọ, ó ti sọ̀rọ̀ síwájú, ó wá ní and one particular person. Mi pẹ̀lú ẹ̀ ti sọ̀rọ̀ rí o, ṣùgbọ́n àríra rí sójú, directly or indirectly, èmi náà ní ń bá wí. Kí ló wà nínú kí èèyàn kan jọba kí gbogbo ọdẹ gbárùkù tí? Ọmọ ọba lèmi, ọmọ ìjòyè lèmi. ẹ bá lọmọ Fúlàní ni mi, wàhálà ti tí ni ẹ, torí kò túrú kankan lára tèmi. Kí wọn gbé àpótí jókòó báyìí
kó fi 3 hours bú mi báyìí kó bú ìyá mi látòrí èékánná kó bu dé irun orí kò túnú kankan lára mi torí mo mọ̀ pé irọ́ ni àmọ́. èwo ni rọ́ńbẹ̀ brọ́dà wa ṣé màmí rẹ̀ ọ̀tá túwó rí ni àbí wo tọrọ ọmọ ìyá ẹlẹ́kọ̀ọ́ lèmi màmí tẹ̀kọ́ rí ọ̀tá kàrà rí ọ̀tọ̀ lè rí kò sẹ́ni tí yẹ ọ̀tá nǹkan kan rí ọ̀gbádùn mi kò sẹ́ni tó dẹ̀ wá láti wá fìyà oníyàtà yín aṣọ ọ̀nà ní fìyà ẹ̀ gbọ́pọ̀ ọmọ ọ̀sán ní kó pọ́npọ́ bá mọ̀ mẹ́ẹ̀ everybody ń sọ fún ọ pé wọ́n lọ bẹ̀rẹ̀ rẹ̀ oníbàwò ló ṣe bẹ̀rẹ̀ rẹ̀ ẹ ń sọ ọ̀nà àmọ́ gbàgbé ẹ ń kó ni ò ní gbàgbé ìwọ gangan tó o bá yẹnu ẹ̀ wò dáadáa ó rí pé gbogbo ohun tí ń ṣẹlẹ̀ yìí orí rẹ ló ti bẹ̀rẹ̀ ìwọ lọ bẹ̀rẹ̀ rẹ̀ ìwọ náà lọ wá do ní wàásù yìí ó do ní wàásù ó di preacher pàpà síbẹ̀síbẹ̀ náà ẹnu ọ̀rọ̀ Mr. Ọláwálé Ọlá God bless you Professor Adéwálé Yago God bless you Abisade Joshua Títíladé God bless you mi ní wáyìntì now ẹnu ọ̀rọ̀ ẹ má jẹ́ ń gba táìmù yín rárá kí n lè bá tètè sọ nǹkan tí mo fẹ́ sọ pápápá ni mo wá pápápá mo fẹ́ drop ẹ̀ ṣùgbọ́n báńgà ni. ẹ jẹ́ ká fi oríṣiríṣi ṣàríkọ́gbọ́n o wọ́n pe lady wa kan ní sister wa kan ní Maureen ó dàbí pọ̀pọ̀lọpọ̀ ò tí ì rí inú gbogbo àtà máa ń sọ̀rọ̀ Maureen látòrí íńtánẹ́ẹ̀tì ló ti dàbẹ́ kó fẹ́ rẹ́wọ̀n yìí mi ìgbàdúrà kó rẹ́wọ̀n yìí tí ẹ bá ń gba information lọ́wọ́ èèyàn àtọ́rọ̀ ìbáwí àmọ́ o. now do you know wípé àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan ní máa ń fa ọ̀rọ̀ ní tẹ̀tẹ̀ Maureen mo rò báyìí náà gbọ́n parẹ́ dẹ̀ mọ́ woman yẹn very popular woman now ọ̀pọ̀lọpọ̀ nínú wa tá a bá dàgbà dé stage kan tàbí tọ́lọ́run bá gbọ́lá fún wa dé stage kan àmọ́ gbàgbé ìpìlẹ̀ n ló fi jẹ́ pé lórí social media lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn artist ni wọ́n ń ta kora wọn ilé ọ sọ pé òun lòun ń jẹ́ kí lágbájọ́ popular tọ̀hún sọ pé òun lòun kọ́tà mẹ̀dúnṣẹ́ kálukọ́ máa jiyàn irọ́ gbàdógójì mo bẹ̀rẹ̀ ṣáájú ẹ̀ ó bẹ̀rẹ̀ ṣáájú mi oríṣiríṣi nǹkan. mo ń wo program kan lórí YouTube náà ni wọ́n interview Òkèlè wọ́n interview Sanyẹ̀rì Òkèlè sọ wípé òun síwájú Sanyẹ̀rì bẹ̀rẹ̀ àwọn jọ ń ṣe crew tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ẹnìkan ń tanná ẹnìkan ń ṣe kíní ẹnìkan ń fa generator so pé Sanyẹ̀rì kọ́ ló jẹ́ káyé ó mọ̀ òun because ọ̀pọ̀ olólùfẹ́ àwọn òṣèré àwa tá ń ṣètò ni wọ́n máa ń dá wàhálà lẹ̀ láàrin wa nípa fígbé wa sẹ́gbẹ̀ẹ́ ara wíwọ̀n wá wò bá a sì dẹ̀ sí báyé nu torí báwa náà ṣe máa ń wọn Ọọ̀ni àtàláàfin nu láyé Aláàfin àná láyé Ọọ̀ni àná Ọọ̀ni ló lówó jẹ Aláàfin lọ Aláàfin ló lówó jọ Ọọ̀ni lọ kọ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lónìí ó ti wà látayébáyé wọ́n lálàáfin ra mọ́tò kan nísìnyí ẹrẹbẹ ni mọ́tò tá a wí ilẹ̀kùn mẹ́ta ló ní lẹ́gbẹ̀ẹ́ kan ilẹ̀kùn mẹ́ta ló ní lẹ́gbẹ̀ẹ́ kejì mọ́tò ń tóbi mọ́tò ń gàn lọ ni mọ́tò ń fa ẹni bẹ̀ sí ọlọ́yẹ ni. láàmú pé ńgbà Ọọ̀ni náà ti rarú ẹ̀ bí ṣe ń lọ pàdé lọ́ba báyìí ajá nìkan ló kónú ẹ̀ bọ́n ṣe débẹ̀ báyìí tí wọ́n sílẹ̀kùn tán rò pọ̀ ní ọ̀bọ̀lẹ̀ ajá lásán lọ́ bọ́lẹ̀ ńbẹ̀ látún pé owó ẹnìkan ju tẹnìkan lọ kò ṣẹ̀ṣẹ̀ dáyé social media ló jẹ́ kọ́tàn ni látàyébáyé la ti mọ̀ ń rètí èèyàn láàmú fojú wẹ́n ti ṣe tíátà pé ẹnì lówó ju ẹnìkan lọ nímọ̀ pé wọn ní tátà lójú yányàn social media ló jámọ́ ní ìsìngbà wọn ń tọrọ owó fún ọ láti kọ́lé tán ń tọrọ owó fún ọ láti gun mọ́tò látó rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ̀nyí wọ́n ṣiṣẹ́ lẹ̀ fáwọn tí ó jẹ́ ni láyé àwọn Ṣẹ́gun Ọdẹ́gbàmí èèlò wọn ń san fún players ṣùgbọ́n ní ìsìn láyé àwọn Òsínmẹ̀ èèlò ni wọ́n ń san fún player láyé àwọn Bàbá Sàlá èèlò wọn ń pa lórí fíìmù láyé àwọn Fẹ́mi Adébáyọ̀ Ọdún Adékọ́lá Ibrahim Chatta ẹ lọ wòye tí wọ́n ń pa lórí fíìmù so ìran kan ní òyìnṣẹ́lẹ̀ fúnran kan ibo ni mo ń lọ Maureen yìí kó tó dípò náà di sọ̀rọ̀sọ̀rọ̀ lórí social media ìmí lè sọ̀pìlẹ̀ rẹ̀ because iṣẹ́ tó kọ́kọ́ ṣe láyé iṣẹ́ pásítọ̀ ni iṣẹ́ pásítọ̀ náà ló ti tẹnu mọ́ ṣe rí
àṣé báyìí ni wọ́n mu mílíìkì nílé ló kó bá ọ̀pọ̀lọpọ̀ ọmọ oko. Màrín ìgbésẹ̀ náà fún mi lọ́dún náà lọ́hùn-ún, that will be 2018. ń pé òun fẹ́ sọ̀rọ̀ sí pásítọ̀ kan, òun fẹ́ dráàgì pásítọ̀ kan, wọ́n lu àwọn kan ní jìbìtì, wọ́n bá àwọn kan sùn ní orí àpáta ìgbàdógóje èrò ọ̀wájà. So ó fẹ́ kí n bá ṣiṣẹ́ lórí iṣẹ́ yẹn ń gbà yẹn lọ́dún náà lọ́hùn-ún. Mo rántí pé mo wá charge ẹ mọ̀ pé sàjẹmọ́ṣẹ́ lè mi, mo charge níye tí ò ní lè san, because mo wo pé pásítọ̀ tó fẹ́ kí n sọ̀rọ̀ sí i ọ̀tọ̀ ni pé kèmi gangan ó rí pé pásítọ̀ kan hùwà tí ọ̀dà kí n pick interest nínú ẹ̀, ọ̀tọ̀ ni pé kó wá bá mi pé kí n wá búyàn kan ẹni tí ọ̀sẹ̀ mi rí tí mi ní gangan pẹ̀lú ẹ̀ rí. So mo dẹ̀ examine ẹ̀ dáadáa, mo fún ní time kó fi sọ̀rọ̀, and I recorded whatever we say, gbogbo ohun tá a sọ pátápátá mo record ẹ̀. Ńgbà tá a wá parí ọ̀rọ̀ òun fẹ́ kí n bóun ṣiṣẹ́ lórí ẹ̀ kí n bóun gbé jáde ń gbowó iye báyìí nígbà ó ló ti pọ̀ jù n sì sọ nǹkan kan mọ́, tó bá pọ̀ jù ìwọ náà lè ṣe fún rẹ. And she came out, so ó wá ní reception tó dáa. Àwọn èèyàn nǹkan mọ̀ pé tó bá jà àwọn èèyàn lójú, àwọn èèyàn respond dáadáa, àwọn èèyàn wò dáadáa, bó tún ṣe ṣèmí inú àwọn èèyàn bẹ̀rẹ̀ sí wò nǹkan bó ṣe dípò base lórí àwọn pastor nìyẹn. Àwọn nǹkan kan wà tí wọ́n ń pè ní attack, èmi náà ti ṣe rí, ṣùgbọ́n mi ṣe rí wọ́n ti arrest èmi rí. Mo ti lọ sí lesson, mo ti lọ training, mo ti padà dé, mo ti mọ ntọ́tọ́ àti ntí ọ̀tọ̀, ntá lè sọ ntá lè sọ. Gbogbo ìgbà tí mò ń sọ yìí abẹ́ ẹ̀kú ni mo wà, mi ò kí ń gbójú síta, mo máa ń lo mask ni. Kò sẹ́ni tó mọ̀ mí, kò sẹ́ni tó mọ̀ bóyá ọmọ kékeré mi, bóyá àgbàlagbà ni mí o, bóyá mo sanra, bóyá mo tínrín, bóyá mo dúdú, bóyá mo pupa, nobody knows. So n ló jẹ́ kí n sọ pé àṣé báyìí ni wọ́n mú mílíìkì nílé ń ló kó bọ́mọ oko. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti jáde bẹ́ẹ̀ tí wọ́n ti wọlé bẹ́ẹ̀ torí pé wọ́n jáde wọ́n àtàkì àwọn èèyàn. Ìkan jáde ńgbà náà, Wàsíù Àyìndé nìkan ni subject ẹ̀, Wàsíù Àyìndé nìkan ló base lé lórí. Ìmí ọ̀jáde olórin kan ni ó fèsì, ìmí ọ̀jáde olórin artist kan ni ó fèsì, ìmí ọ̀jáde pastor kan ni ó fèsì. Tí pastor bá ṣe nǹkan ọ̀tọ̀, bàbá bẹ̀rẹ̀ sí ní wúléwù náà pastor míì, eléyìí ọ̀tọ̀. Personal life àwọn èèyàn kan ò kàn wá, ìjà ló dé tó ní dòwe. Ọ̀gbẹ́ni tí mo ń sọ̀rọ̀ rẹ̀ yìí tí ó bá sọ̀rọ̀ kàn mí, mi ní sọ̀rọ̀ nípa rẹ̀. Ibi tó ti yìnbọn mọ́ rẹ̀ lẹ́sẹ̀ ni pé ọ̀rọ̀ ẹ̀ ò jẹ́ mi ju $100 lọ. Mo sọ pé káwọn èèyàn máa bá mi wádìí ẹ̀, wáì tó fẹ́ wádìí mi, kóhun tó wá wádìí mi lèmi ti rí di tiẹ̀. Mo wá yin kékeré, ó jàporó díẹ̀, ó rà pé kíní yìí ò tí ì hit ẹ̀ dáadáa. Mo wá dé lónìí mo fẹ́ hit ẹ̀ dáadáa. Bàbá parí ìjà lẹ́yìn ìgbà tí n bá ṣe tinú mi tán ni. So tó bá ti di lọ́jọ́ míì, wọ́n bá ti ń dárúkọ awí, kò ní jẹ́ kán ó wí délẹ̀, yóò sọ pé ẹ fílẹ̀ olóṣì ọmọ lélẹ́yìn. Ẹ má mọ̀rọ̀ rẹ̀ débi o. Because I always create boundaries for everything I do in life. Why? Mi ì jìjà ẹbí. Mi ì dẹ́ jìjà tí ọ̀tọ̀, mi ì dẹ́ jìjà tí mi ò lè ṣẹ́gun ẹ̀. Fídíò yìí ló tún fi tanná wọ́rọ̀ o. Ìbá jẹ́ kí n máa lọ jẹ́jẹ́. Ṣé ẹ mọ̀ pé fídíò kan l'Àgbàlá Gabriel fi ba yé ara ẹ̀ jẹ́? Ìbá jẹ́ kọ́rọ̀ wà bọ́rọ̀ ṣe wà. Woman yẹn try gan nítorí bí orí akọ aláǹgbá. Woman yẹn try gan. Ìgbà tó lóun fẹ́ dáná oúnjẹ yẹn, mo ní kó má ṣe wàhálà, ó dẹ̀ dáná oúnjẹ yẹn, ó try gan. Ìyẹn gan ni mo wá rí tí mo fi ní mo ń láti gbé woman yìí lẹ́ẹ̀kan sí i. Ó sọ di business. Oríṣiríṣi àtìrí wá ń tú, olóṣó lóyún ó fi máàsì bá ń sùn, ó tún dóbò àwìn, ó tún sanwó. Oríṣiríṣi bàbá àbèjì, òbí bèjì, kọ̀gbà bèjì, kọ̀tọ́ bèjì, kọ̀sanwó bèjì, kọ̀tọ́jú ìyá bèjì, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Oríṣiríṣi wá ń jáde, ó dó mi o, ó dó mi o, ó dó mi o, hòtẹ́ẹ̀lì láti pàdé o, gbádùgójì èrò wájà làwọn yẹn pa ha ń làwọn yẹn wá ń kọ. So ẹnu oníkọ́ ní fi pekú. Ìwọ kú ìkọ́ni ọ̀pá ń báyìí. Ẹnu oníkọ́ ní fi pekú. So ọ̀rẹ́ mi ọ̀wà là l'Amẹ́ríkà. Ẹ̀kọ́ ńlá ni mo fẹ́ kọ́kọ́ nínú ọ̀rọ̀ yìí kó lè mọ̀ wípé kò sí ń tọ́ sápamọ́ lábẹ́ ọ̀run. When people love you, they love you. When people hate you, they hate you. Èmi tí mo ń sọ̀rọ̀ yìí kò sí ẹni tá yẹ̀ díẹ̀ wò tá ní bá nǹkan kan bẹ̀ rárá.
ṣùgbọ́n dáa kí dáadáa wa kó ju àìdá wa lọ. Ibi tẹ́mi best sí ò ní wípé mi ò ní wú láyà kí n pé mo gún mú. Mi ní pera mi ní tí mi ò jẹ́, ọ̀gbẹ́ni pera ẹ̀ ní tí ò jẹ́, màá dẹ̀ jẹ́ kọjá jo lójú lónìí. Ọ̀nra lé kan sí Atlanta, ọ̀nra lé kan sí Washington DC, igbádogójì èrò wájà. Ebi ẹ mọ̀ tí ì jẹ́ ń bẹ, ẹ máa gbọ́ wìnrìnwìnrìn lónìí o. Wìnrìnwìnrìn lẹ́nu àkàndá àwí kòńkò, ẹ máa bẹ̀rù mi. Ẹ gba information gidi. Ó ń dárúkọ orúkọ olórúkọ níta. Gbogbo èèyàn ló mọ orúkọ bàbá tèmi o. I don't want to see anything tẹ́lẹ̀. Àmọ́ make sure pé o ní fat ẹ lọ́wọ́ gan. Nítorí pé òyìn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tán àwọn ará bí máa ń sọ ó ti yìnbọn lórí ẹ lẹ́sẹ̀. Now, èmi ní ọ̀rẹ́ mi ń bá kì í sọ̀rẹ́ mi ọ̀tá mi yìí ń bá wí. Ó ní mò ń dárúkọ olórúkọ. Mi ń bá wá dárúkọ pé Kátù. Káwọn yẹn sọ fún mi bóyá bàbá wọn nìkan ní ń jẹ́ bẹ́ẹ̀. Àkọ́kọ́ nu. Ẹlẹ́ẹ̀kejì ṣé wọ̀ ọ̀mẹ́ tí ń jẹ́ bẹ́ẹ̀ rí. Ṣó gbé lọ́dọ̀ wọn rí, ṣó gbé lọ́ndà wọn rí. Ṣé wọn ò mú ọ bí ọmọ rí, ṣé wọn ò tọ́jú ẹ rí, ṣó tọ́jú wọn padà. MC Wise, God bless you. Ṣé wọn ò tọ́jú ẹ rí, ṣé wọn ò tọ́jú wọn padà. Wọ́n gbọ́ ọ̀sìn bí ẹran àwọn sìn. Wọ́n tẹ́wọ́ gba mọ́ mi rẹ̀. Mo dẹ̀ ti sọ fún ọ wípé story wa similar, kò sí nǹkan tó sapamọ́ ń bẹ̀. Ayé la ti bá kí èèyàn kọ̀ọ̀kan ń bì kan kó wá fọkàn ń bì kan. Ọmọ tán bá bí nbí tán ti ń bọ̀ wọn ò ní sọnù. Ọlọ́mọ kan, ọlọ́mọ méjì, ọlọ́mọ mẹ́ta, ọlọ́mọ mẹ́rin ń tọkọ ọ ní. Ilé ayé la ti bá. Kò sí nǹkan tó jọjú ń bẹ̀. Ọ̀gbádùn mi ńlọ́jẹ̀ ń sọ fún ọ wípé bọ́ ọ bá rò pọ̀ ń wádìí mi, bọ́n bá wá sọ̀dí mi fún ọ, tó wá rò pọ̀ fẹ́ fi nǹkan kan bú mi, tó ò lè fi bú mi délẹ̀, màá bẹ̀ ọ explain ẹ̀ better. Ibi tó ti dáràn lọ́wọ́ mi nù. Torí pé kò sí nǹkan tí dùn èmi. Ọmọ pé mo béèrè lọ́wọ́ ẹ̀ pé sóò ti bá alágídí jà rí, o ti fìlì alágídí rí. Tẹ́ẹ̀mọ̀ ọ̀nà tí ó tún máa korí bọ̀yìn lábẹ́ aṣọ pé ó yà lù mí pa lónìí ni, ẹ pa mí lónìí ni, ẹ pa mí lónìí ni. Ìbá àjọbìnrin ìbá àjọkùnrin. Tí ó dì mọ́ lẹ́sẹ̀ kan wọn tí wọ́n já tí ò ní já. Tí wọ́n já tí wọ́n máa fà báyìí fílẹ̀ tí wọ́n gbé ẹjẹ́ kọ́ pa mí o, yóò lù mí pa ní o, yóò lù mí pa ní o. Ó ń lo léyìí tó kò yìí, lèmi tán pè lákàndọ́ra Awikonko, ń báyìí di yín mọ̀yàn lẹ́yìn. Ọlọ́run ló kù tí ó gbóǹtọ̀ kalẹ̀. Ń bí ìwọ náà rí gbogbo òsà ní jòbì lẹ́rọ̀. Bó bá kan tọ́ ya láriwo fi gbalé ti fi gbòkò lòkìkí fi kan gbogbo àdúgbò. Ń bí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní sọ̀rọ̀ nípa Ọ̀yọ́, wáì tó jẹ́ mi nìkan lẹ́ ń fèsì. Wáì tó jẹ́ mi nìkan lẹ́ ń complain nípa ẹ̀. Torí pé mi mọ ibi tí wọ́n ti sọ títí dùn yàn. Because ká ní òdùn ọ ni ò ní jáde. Tó bá jẹ́ mi nìwọ ni tí má ti rí pẹ́ níyẹn parọ́ wọn á kàn sọ pé nonsense lọ sọ, irọ́ lọ pa. Ó sì mọ̀ pé mo dárúkọ ẹbí ẹlẹ́bí. Ṣé wọ̀ ọ̀mẹ́bí tí mo dákọ ni? Wá ní mo yìnbọn mọ́ra mi lẹ́sẹ̀, yìnbọn wo, ìbọn pé mo dárúkọ. Ṣé mo ní wọ́n pààyàn ni àbí mo ní wọ́n gbọ́mọ sówó àbí mo ní wọ́n jalè àbí mo ní ìdílé wọn ò dá. Ìwọ náà ló sì já sọ̀rọ̀ débẹ̀. Tá a fi sọ pé mọ́tò lọ pa bàbá ń bàbá. A rò pé bàbá rẹ̀ gangan mọ́tò pa, a mọ̀ pé wọ́n gbọ́ ọ̀sìn bí ẹran àwọn sì ń bẹ̀ ni. Ìwọ la kéèrí igi yóò gbè la. Ìwọ lọ dáràn mọ́ràn ẹni tó fọ́kèǹgbé ọba tó tún lọ gbóníṣẹ́ ọba wá. Ìwọ la dá sí ni lọ́rùn obìnrin ọ̀dọ́gọ́ tẹ́lẹ́rú ń wẹ́rú tó ní kí wọ́n jọ́kọ̀ ohun tó kó dé. Ó máa halẹ̀, ó máa fọ́kà lórí social media, ìhàlẹ̀ ayé àgbẹ̀ bí ẹni pò ń gangan ni lọ́ọ̀yà tí ó gbẹjọ́rò àbóhùn ládájọ́ tí ó dàjọ́ ń kóòtù. Ẹgbẹ́ mi ìsòun kóòtù kájọ pàdé ń bẹ̀. Bóyá dájọ́ gùn ní ṣépè fún ẹ̀yin tẹ́ gbẹ́jọ́ wá. Irú ẹjọ́ nonsense wo lẹ̀ ń gbé káàkiri, ṣé ẹ̀ níṣẹ́ ni? Ń lọ fẹ́ sọ pé mo ṣe, ń mo dárúkọ èèyàn pé Kátù. Ń bá sọ pé Kátù rí arin mo fẹ́ sọ ńkọ́. Wọ́n á lè jẹ́lẹ̀ ìdí ó pè dé ìjálẹ̀ mẹ́ni oko. Àwọn tó wá fún ẹ ní information ṣe mọ̀ mú kọ̀ wí pé kí ọ dẹ̀ jókòó ó lọ ń wọnú ẹbí ẹlẹ́bí ó dẹ̀ jókòó ó dẹ̀ ń pe àwọn èèyàn fún ọ ní information ẹbí ẹlẹ́bí. Now bí ọba ká o lára kí ni ń dùn wípé ẹnìkan ń jókòó ó ń fún èèyàn ní information. MC Wise ò ní mòsí ò ní mọ̀yà pé ẹnìkan jókòó ó ń fún èèyàn ní information nípa ẹbí ẹlẹ́bí ńgbà tó jẹ́ pé ẹnìkan bá kó wàhálà bánú ẹbí yẹn
nbí jẹ́jẹ́ tèmi ló jókòó ni mo jókòó kó tó mọ̀ pè mí ní olórí burúkú ẹni arúgbó ti kékeré yẹ mo dẹ̀ ní mo láìkì ẹ̀ bí mo ṣe bá arúgbó ti kékeré yẹ mí o ṣé wọ́n láìkì irùngbọ̀n mi ni ìwọ wàhálà tó jẹ́ pé o ti fi irùngbọ̀n kọ́fà ẹ̀ torí ò lè proud nípa àlà tí ń bẹ lẹ́ẹ̀kẹ́ rẹ tó o bá lè proud lọ sí ìfọ̀ ẹ̀dànù lọ́la jáwòye là tó kó sẹ̀kẹ́ wọ́n ní the same là tó wà lẹ́ẹ̀kẹ́ rẹ lọ́wà lẹ́ẹ̀kẹ́ mọ́mí ẹ̀ náà tó lè jiyàn rẹ̀ mọ́ mọ́ délé ni wọ́n ní the same là bó ṣe wàhálà náà ni mọ́mí mi rẹ̀ náà wàhálà tó túmọ̀ sí pé dádì náà wà mo wá ọ àṣé bí lọ wà ẹ jẹ́ kí n sáré rọ̀nà ọ̀rọ̀ ẹ̀ kí n wá sọ nǹkan tí mo fẹ́ sọ. because ìwọ tó ń fúnyàn ní information ẹbí ẹlẹ́bí yẹn báwo ni ìgbésí ayé títì ẹ náà ṣe fẹ́ da. automatically o ti mọ̀ pé òótọ́ ọ̀rọ̀ ni mo ń sọ ńgbà táwọn èèyàn kan lè ń fúnyàn ní information ẹbí ẹlẹ́bí kan at least reality ni mo sọ because mi ò kí ń mọ̀mù lómùú. I don't gamble. I go straight to the point. And if I don't have my evidence, I don't talk about any issue. Tí n bá ti ní tí mo fẹ́ fi báyàn jà, mi ìsọpójú ogun yá. So, ọ̀rẹ́ mi, no, ọ̀tá mi, Ọ̀wàlà, tí ń bẹ l'Amẹ́ríkà, ọmọ Ọ̀yọ́, ìwọ ló dá gbogbo wàhálà yìí sílẹ̀. Bí ó bá wá parí ìwọ ló kọ́kọ́ shut up. Bí báyà máa kọ́kọ́ dákẹ́ fẹ́ nìkan bàbá làárọ̀ ni o. Ìwọ lọ́kọ̀ọ́kọ́ ṣe kínni ọkọ̀ọ́kọ́ pa ẹnu rẹ mọ́ so nígbà náà látò wá máa ń tọ́sẹ̀lẹ̀. báwo ni ìgbésí ayé ọmọ ẹ gan ṣe fẹ́ dá báwo ni ìgbésí ìyàwó àtẹbí ẹ gan ṣe fẹ́ dá ńgbà tó jókòó tó ní kó máa lọ bà tẹbí kan jẹ́. èmi ò wá rí ibi téèyàn ti wà tí ẹ rí èèyàn tó ṣoríire tí àwọn gúrùpù kan dé pàǹpà tẹ̀dẹ̀ kóra yín tẹ̀dẹ̀ ń tánìṣí méje èèyàn yẹn àmọ́. ta ló ń soríire ta ní sí méje gangan ta ló ń tọ̀hún ṣé wọ́n ló soríire ní torí pọ̀ wà l'Amẹ́ríkà nísìnyí káralé ọmọ sinmi mọ́ orí físà lọ́tìrì gbà láti lọ Amẹ́ríkà àwọn ọ̀fẹ́ rèé sẹ́rú ni ọ̀já gba físà lọ́tìrì àfẹ́ rèé sekínrin àfẹ́ rèé sẹ́rú àfẹ́ kí wọ́n lò à ń lò mí òjò sorry o with due respect fáwọn tó bá físà lọ́tìrì lọ because ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló bá físà lọ́tìrì lọ sí Amẹ́ríkà táyé wọn ti nítumọ̀ táyé wọn ti dá tí wọ́n ti progress ní life and you will never see them on social media kálukú wọn maintain status quo ẹ̀ ni kò sẹ́ni tó kọjá àyè ìwọ ní aláìmójúmọ́ra bí oníkẹ́ni ńlá because kálóoru ẹ̀yìn wo wẹ́ ó mú ẹ̀yìn wò gẹ́gẹ́ bí ìyá ọ̀rẹ́ mi kan ṣe máa ń bu bàbá ń wẹ̀ nú òjò àbá ń ṣeré pa mọ́mí rẹ̀ máa ní Èlíjà ọmọ tí ọ̀jọ́jọ́ kọ́lọ́hún foríjì ọ̀rẹ́ mi yẹn kọ́lọ́hún foríjì very good brother ìwọ ọmọ tó ọ̀jọ́jọ́ lóhókùn lẹ́nu òjò òun fira rẹ̀ wá wọn dé oyè ìwọ tó ọ̀jọ́jọ́ tán bá sọ pé ọmọ ọ̀jọ́jọ́ bí ọmọ tó súre òpénu number 1 bí ọmọ tí máa ń ṣàìsàn lọ́pọ̀ gbà lemọ́lemọ́ síkla náà máa ń bá wí bẹ́ẹ̀ pé ìwọ ọ̀jọ́jọ́ o wọ́n fi rẹ̀ wé àwọn ọmọ tó jọjọ́ o so ọ̀rẹ́ mi ọ̀jọ́jọ́ tó bá wá mọ̀ wá rẹ̀ gbogbo àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ sí ọ̀nà tó gbàdá Amẹ́ríkà kò sẹ́ni tó yẹ kó mọ bó ṣe ń rìnrìn àjò ayé rẹ̀ l'Amẹ́ríkà kò yẹ kó gbé rẹ̀ sórí social media tó bá wà lórí social media ọ̀gbọ́ mọ́mì mi ní máa ń kọrin kan ṣọ́ọ̀ṣì ẹ̀rù rẹ̀ ń bà mí Olódùmarè jẹ́jẹ́jẹ́ ni wọ́n máa ṣe ẹ̀rù rẹ̀ ń bà mí Olódùmarè jẹ́jẹ́jẹ́ ni wọ́n máa ṣe jẹ́jẹ́jẹ́ ló yẹ kí wọn náà máa ṣe kó máa lọ ní mẹ́lọmẹ́lọ kó máa gbóyàn kẹ́nìkan kó máa gbọ́n ọ kò dìgbà tó o bá pariwo ara ẹ̀ síta ilé ìbò ṣe tó yìí èmi mọ̀ra igbádogóje mọ́tò kan mò ń gùn igbádogóje mo ṣe sílé kò sẹ́ni tó fẹ́ mọ̀ èèyàn mélòó ló ń tara ẹ̀ jẹ nílé èèyàn mélòó lọ náwó oré sí èèyàn mélòó lọ sàlùbáríkà fún èèyàn mélòó lọ sàǹfààní fún lé ntọ́mátà nìyẹn gbogbo àwọn tẹ́ ẹ jọ gbélé kó tó lọ Amẹ́ríkà you help no one látijọ́ tó ti wà l'Amẹ́ríkà nísìnyí èèyàn mélòó ló ti mú wọlé sórílẹ̀-èdè Amẹ́ríkà majority àwọn tẹ́ ẹ jọ lọ wọ́n ti kó ẹbí wọn lọ ìkọ̀ọ̀kan wọn máa àwọn àbúrò wọn lọ tán àbúrò tiẹ̀ máa ń gọ̀kadà kiri Ọ̀yọ́
sọ gbàgbé. ìpè kọ́ o gbogbo ẹnikẹ́ni tó bá ń wò pé ààrẹ àlùmọ́rùfù yóò máa wálẹ̀ olúwẹ̀ ń tọrọ ẹ̀jẹ̀ ni o àkàndá lèmi o. àkàndá lèmi náà. bọ́lá ń ṣe dá mi ọ̀tọ̀ọ̀tọ̀ ni. bẹ́ẹ̀ lèmi náà. màá fọ̀rọ̀ yín màá sùn màá tún han ọrùn. ok. ìyàwó mi ló lè ṣàlàyé fún yín. yóò dáa n bá ti sọ eléyìí náà tán lálẹ́ kó o sùn kó han ọrùn. nígbà tó o bá ti ní èèyàn tó o ti wò pé ọmọ kan ṣe oríire tó wá ń takò oríire yẹn báwo lóríire ọmọ tiẹ̀ náà ṣe fẹ́ ṣẹlẹ̀ táyọ̀ ní di lọ́nà. because táwọn èèyàn bá wò ó dáadáa everybody máa jọ́ọ̀jẹ́ wípé mi ì ever sọ̀rọ̀ nípa eré àfi tó o bá sọ̀rọ̀ jáde kí n wá sọ̀rọ̀ ṣùgbọ́n mo déédéé jókòó wá sọ pé ọ̀rọ̀ Mọ̀rúfù kan o ọ̀rọ̀ wàhálà kan o ni mo fẹ́ sọ kò tí ì ṣẹlẹ̀ rí nínú ìrìn àjò èmi àti ẹ àyàfi tó o bá jáde tó o bá sọ̀rọ̀ mi níjọ́ tí mo kọ́kọ́ sọ̀rọ̀ sí o gbá o bú mi lórí program náà ni lórí ọ̀rọ̀ Yorùbá Nation àbí lórí ọ̀rọ̀ Sunday Igboho àbí lórí ọ̀rọ̀ Ọ̀yọ́ bó ṣe máa ń gbé tọ́ parí nìyẹn torí pọ́lọ́hún ò fún ọ ní làákàyè àròjinlẹ̀ Ọlọ́hun ò fún ọ ní ọpọlọ kó o rí nǹkan lọ́nà míì one way traffic ni ọ́ o dẹ̀ fẹ́ kẹ́ everybody ọ wà bẹ́ẹ̀ ẹ̀yin lè gọ̀ kẹ́ ẹ máa sùn síbì kan náà kẹ́ ẹ sùn kẹ́ ẹ kọrí bì kan náà gbogbo akọ́lọ́ Ọlọ́run dá bẹ́ẹ̀. ẹ̀yin èèyàn ẹ̀yin ọmọ Yorùbá lọ́yọ̀ọ́ Aláàfin nìbàdàn nìbàràpá nìkìrì ìbàràpá méjèèjì Oǹdó Ṣakí Fìdítì preacher Ògùn state preacher Kwara state wọ́n wàásù fún yìí o. state ayé o. Ifẹ̀ gbogbo àwa Yorùbá tá a wà ń bì. lọ́tàn jẹ́ nìyẹn wá pàpà. ọmọ Yorùbá kan náà ni wá o. ọ̀ya. mo wá rí i pé. ọlọ́mọ ìyá kan náà làwọn. okay let me do it this way. ọ̀rẹ́ mi lọ́mọ ìyá kan náà níyìn o ó wà náà àwọn tó sọ pé àwọn ò kì í sọmọ ìyá kan náà tẹ́lẹ̀ o wọ́n ti múná dé padà wọ́n ti múná dé padà. ó ti gbọ́dọ̀ rí. so ó ń preach ní ìsìn pé ọmọ ìyá kan náà ni wá ṣé lóòótọ́ sọmọ ìyá kan náà ni wá òun lọ fún wa ká o òun lọ dá gbogbo àwọ̀ ilẹ̀ o ṣùgbọ́n ní ìsìn ọmọ ìyá kan náà ni wá. God bless you. Sometimes when you talk àwọn èèyàn fẹ́ fi channel ọ̀rọ̀ yẹn wọ́n fẹ́ máa fi make owó mo sì mọ̀ pé àwọn kan máa wá bí o tó máa bú mi o but mo ti promise tó bá ti wá sórí bí tó bá bú mi kò lé àkọ́kọ́ report ẹ̀ má dé block ẹ. now bó ṣe máa ń ṣe nìyẹn bá ń pè wá náà kó wá change náà yìí. so now ó ní béèyàn kan bá kọ́mẹ̀ntì tí ò bá tẹ̀ ń lọ́rùn ó máa kọ́kọ́ report rẹ nìyẹn kó n tó block ẹ̀ ṣé lè yóò ní kànú nígbà téèyàn bá ní fans tó pọ̀ téèyàn bá ní followers tó pọ̀ tó torí pọ́ kọ́mẹ̀ntì sórí ọ̀rọ̀ tó sọ tó report ẹ̀ tó block ẹ̀ sọ ọmọ tó máa kọ́ ọ̀sẹ̀ nìyẹn láti tún open another Facebook or another page láti tún build ẹ̀ so ti túmọ̀ sí pé oró ń bẹ nínú ẹ ìwọ ló report page mi ìyìn tí ń bí mi nínú ìkanra tí mo fi wá jáde pẹ̀lú ẹ nìyẹn pé ọmọ tá a nà tí ó dẹjọ́ ẹjẹ́ àlùlálùpa òní ni ó bẹ̀rù mi o lè má bẹ̀rù mi tẹ́tẹ́lẹ̀ mo lè má jọ́ ọ lójú tẹ́tẹ́lẹ̀ òní ni ń jọ́ ọ lójú òní lọ́ọ́ bẹ̀rù mi kó tó do ní wàásù ká tó dẹni táyé ń fẹ́ ojú ti rí tó ó dà ní kójú ẹ̀ ò rí nǹkan kan kó tó kó Nàìjíríà ojú ti wá rí àtàlátà bàbá àlàrúbá. ẹ jẹ́ a comment with respect. respect kíni lórí ntọ́ nsọ. mo ti ní mi ní sọ̀rọ̀ lórí kíní yìí mọ́ bọ̀ n ti fẹ́ sọ brutal. ó yà sọ. bọ́ màá dákẹ́. gbètò ọba dákẹ́ èmi ọ̀sán tó brutal. àwọn tó ti sọ fún pé kí n dákẹ́ torí a ti rí point tá a máa mú dání. ẹ mú point yín dání ẹ fáìlì ẹ dáadáa. àmọ́ wọ́n tó bá ń bú ẹbí ẹlẹ́bí
tó o ṣe mistake bu ẹbí tí o ń ṣe ẹbí tó yẹ kó o bú Ọlọ́run kódà wàá regret pé o sọ̀rọ̀ yẹn nítorí àwọn ẹbí tó o bú àwọn ẹbí tó làmìlaka ni tó lẹ́nu. now ẹ já béèrè lọ́wọ́ ọdẹ àtòpọ̀nú tí ń sọ̀rọ̀ yìí ń sọ̀rọ̀ sí lágbájá ọmọ tó bá lẹ́nu ẹ̀ àwọn ẹbí kan lẹ́nu àwọn ẹbí kan lápá sáwọn ẹbí ìwo náà sọ fún ọ pé ò lẹ́nu tàbí tí ò lápá ohun yòówù kó jẹ́ láyé ohunkóhun tó bá jẹ́ lágbára tó wọ́n lè pín Nàìjíríà ṣé bọ́n ṣe lágbára tó bọ́n bá lówó tán lè bọ́ gbogbo ìpínlẹ̀ Èkó tán lẹ́ẹ̀kan náà orí ẹ̀ ti dàrú kọ́kọ́rọ́ orí ẹ̀ ti sọnù so àwa tó kù náà wá sọ fún ọ wípé àwọn ọmọ kọ̀lẹ́ nìkan ni ẹni tí ò sì léèyàn nìyá máa ń jẹ ọmọ tí ò bá níyàá làwọn kò sẹ́ni tí òun sí babó ń bàbá ọ̀kárí láyé ọ̀ọ́bà mi ń bẹ̀. àmọ́ òwe ni màá máa fi pa mí nífi gbogbo ẹnu sọ tó ló máa rí mú bẹ̀. bọ́ ọ bá ti wá pò ìwọ náà ti mọ̀ pé máa rí mú bẹ̀ torí pọ́ ọmọ ọgbọ́n ni mí bí èèyàn bá pòwe mọ́ mi màá mọ̀ bówe bá jòwe mi ń sọ̀rọ̀ láyé àtijọ́ wọn máa ń sọ pé èèyàn yìí jìjà ojú àwọn ìyá wa náà máa ń sọ bẹ́ẹ̀ náà ni kí ló fàjà yín pé wọ́n wò mí wò kú òní nígbà tó wọ̀ ń wò kú ìwọ náà ò ṣe wò ń wò kú kí ni wọ́n fi rí wọ́n yìí jìjà ojú àwa máa jìjà ojú bó bá mọ́ mi lójú ń gbé ọ padà pé ṣé mo ṣe ọ ni bí wà tọkọ rẹ bá ń jà nù ilé ìwò ń tèmi ó sì á kanra mọ́ mi tí wọ́n náà ni sọ́rẹ́ o. mo mọ̀ pé tó o bá rí iṣó mi tẹ́ ẹ̀ bá rí kí n sọ̀rọ̀ báyìí ní jókòó láti rí ọ̀rọ̀ mú ni mo ṣe ń dákẹ́ because mo rí pé channel ni mo jẹ́ fún yín. channel ló jẹ́ fáwọn wo kí ni tí ń tẹnu ẹ jáde tọmọ ọpọlọ dání kí ni tí ń tẹnu ẹ jáde tó jẹ́ nǹkan gidi tó lè tajà téèyàn ó fi sọ̀rọ̀ téèyàn ó fi báyàn sọ̀rọ̀ bí o ṣàṣe tó ń sọ lẹ́nu so báwo lè ṣe jẹ́ channel tá a fi ń jẹun àbí torí ipa fẹ́ kàn ń kó ló já mọ́ sọ̀rọ̀ rẹ àá kàn ń kó lásán ni àádẹ́ yọ̀ǹda rẹ ṣùgbọ́n kó táwọ̀ kàn ọ́ odidi ọdún 10 ọmọ ràn torí ẹni tí ń bá dismantle ẹnjìníà 10 ò ní lè rí tó padà màá pieces ẹ lálẹ́ yìí. mo rí pé àgúnmu òwò ni mí you can call me all sort of name tó bá wù ẹ́ kó pè mí. wọ́n ra síkà fún mi àbí ok